ọwọ́ ti tẹ Aafaa Sala táwọn ọlọ́pàá ń wá nílọrin. ẹgbẹ̀rún sàámù kan kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ lóòótọ́. ọ̀rọ̀ yìí ló ṣe rẹ́gí pẹ̀lú bí ọwọ́ àwọn agbófinró ṣe padà tẹ Aafaa Sala Ayọ̀dèjì tí iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara kéde gẹ́gẹ́ bí afẹ̀míṣòfò tí wọ́n sì ti kéde pé àwọn ń wá àwọn mọ̀lẹ́bí ọmọkùnrin yìí ló mú tí wọ́n sì lọ́ọ́ fà á lé ọlọ́pàá lọ́wọ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 27 oṣù yìí. Aláròyé gbọ́ pé àwọn mọ̀lẹ́bí Sàlá ti wá ọmọkùnrin náà jáde lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí tí wọ́n sì lọ́ọ́ fà á lé ọlọ́pàá lọ́wọ́. Alukoro ọlọ́pàá ní Kwara Ọ̀kánsánmí Àjàyí fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ní ọwọ́ ti ba Ayọ̀dèjì tí iléeṣẹ́ ọlọ́pàá yóò sì fojú afurasí náà hàn sí gbogbo ayé láìpẹ́. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí ni CP Ẹ̀bùnolúwarótìmí Adélèsì kéde Sàlá Ayọ̀dèjì tó lọ dúnkokò mọ́ Tajudeen àtìyàwó rẹ̀ ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta tẹlifíṣàn lágboolé Aláràn nílùú Ìlọrin pé àwọn ń wá wọn ní afẹ̀míṣòfò ni. Lára ọ̀rọ̀ ìdúnkokò tó sọ fún wọn tó dá wàhálà náà sílẹ̀ ni pé tó o bá mọ ẹgbẹ̀rún èèyàn lọ pé má wá ibi mọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣe mítìnì ẹ kọjá sí jìnnà réré ẹ̀yin ilé Aláràn ẹ lé wọn kúrò níbí ẹ sanwó wọn fún wọn o Ọlọ́run kẹ́yìn ju kẹ́ ẹ máa gba irú owó ṣọ́ọ̀bù báyìí lọ ẹ lé wọn kúrò níbí tá a bá wọn níbí lọ́jọ́ mẹ́jọ kò ní rọrùn o. Kọmíṣánná ọlọ́pàá mọ̀ sí gbogbo ohun tá à ń ṣe yìí gbogbo ìrìn àjò yín láti mọ̀ ẹ kúrò níbí ẹ máa lọ sẹ́yìn ìlú tá a bá yín níbí lọ́jọ́ mẹ́jọ bí àwa la nílùú ni bí ẹ̀yin lẹ nílùú ni ẹ jẹ́ kájọ dán wò èmi Sàlá Ayọ̀dèjì ló ní a ò gbọ́dọ̀ bá yín níbí lọ́jọ́ mẹ́jọ. Ní báyìí ọmọkùnrin náà ti wà lákàtà àwọn ọlọ́pàá. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online TV. Jamiu Àbáyọ̀mí ló kà á sétí ìgbọ́ yín.